ọwọ́ ní síwájú ijó o, ọwọ́ ní síwájú ìdọ̀bálẹ̀. ìbà akọ́dá tó ti dá tiẹ̀ kí n tó wáyé, mo sì bá ṣẹ̀dá tó ti dá tiẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, mo sì bá gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé, mo sì bẹ̀yìn tó lédè ẹ wá fún mi lédè pé o, mo sì bá ìwọ ilẹ̀ ọ̀gẹ́rẹ́ gbogbo tí mo bá gbórí rẹ ṣe kó máa júṣe fún mi o. ọmọdé ni mí lọ́jọ́ orí, wọn ò mẹ́ni tó ń bínú, màjèsí ni mí níwà àwọn òmìyàn tó ń yàn mí lódì, àmọ́ bá a bá jẹ̀kọ sí là á dáríje wé o. gbogbo ohun tí mo bá wí lónìí tó bá kù díẹ̀ káàtó ẹ fọwọ́wọ́nú kẹ́ ẹ fi yá mi. ewé ní bàṣírí ẹ̀kọ́ ọmọ aráyé ẹ bàṣírí mi, ọláyímíká n ò gbọ́n tó ẹ gbé mi délé ọgbọ́n, mo bẹ̀bẹ̀ ìmọ̀ àtàtà ẹ fi mà ta mí lọ́rẹ o. àfẹ̀mí màrìwò tó ṣe bẹ́ẹ̀ ó dìgbágbó, iná lọmọ aráyé fi ń dá, ọmọ aráyé mo kéré ẹ jẹ́ kí n tóbi o. babaláwo tó ń dá nínú ilé yìí mo túbà, oníṣègùn tó ń bẹ lọ́ọ̀dẹ̀ yìí mo ṣèbà gbogbo wòlíì àtàfáà tó lódùmarè gbà fún, mo ṣèbẹ̀yìn abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, ẹ wá gbé mi sẹ́yìn kẹ́ ẹ pọ̀n mí, àtẹ̀wé àtàgbàlagbà aṣọ ìbà ni mo wọ̀ o. olódùmarè ọba ìbà rẹ o. Abíọ́dún ni mò ń jẹ́ o, bàbá mi ló ń jọ Láwuyì. èmi tí mo torí ọ̀tẹ̀ tí mo bá wọn lẹ́gbẹ̀rin ọ̀rẹ́ pé bí irínwó bá ń kẹ́gàn mi kí irínwó tó kù ó lè máa yìn mí ni o. ẹ kú àmójúbà mi o. tó olódùmarè ọba, ọ̀rọ̀ tí wọ́n sọ lónìí jẹ́ kó yé gbogbo olùgbọ́ mi pátápátá o. bí a bá wá rí apàṣẹ tàbí alágbára tó ń pa ìlú yìí lẹ́kún tí ọ̀rọ̀ mi ò ní bá ń bí nínú, Ọ̀rúnmìlà ní gbogbo tí mo bá ṣe lónìí ó dàṣe gbé, mo ló da lásọ̀nà gbé, àkókò làtẹ̀gùn nífẹ̀ẹ́. dífá fún Ọ̀rúnmìlà lọ́jọ́ tó lóun ó fòbìnrin ikú, wọ́n ní ikú pa Ọ̀rúnmìlà, Ọ̀rúnmìlà ní kò ní pòun, wọ́n ní Ọ̀rúnmìlà ó ṣẹ̀wọ̀n, Ọ̀rúnmìlà lóun ò ní ṣẹ̀wọ̀n, wọ́n ní Ọ̀rúnmìlà ó sanwó ìtanràn, ó ní tó bá ṣe bíi tèmi Ọláyímíká ni, ó ní gbogbo ohun tó bá ń dùn ìgbín kì í lẹ́nu àti sọ, bí orógbó bá gbẹ ṣe ní kẹ̀yìn sí Ṣàngó, bí obì bá gbẹ wọn á kẹ̀yìn sóòṣà, bọ̀ọ̀bọ̀ làgùntàn ń wò, bígún bá jèsè tán igun a máa yan kàngíkàngí ni kí n máa yan lójú àwọn ọ̀tá mi o, kí wọn má lè ṣe mí níbi, nítorí pé olú ọ̀gán kì í kó àkàrà tirẹ̀ lọ sọ́jà kórìíta, àṣàdànù báyìí lọmọdé ń sa òkúta, àṣàdànù. tó àwọn Yorùbá bọ̀ wọ́n ní a kì í gbélé ẹni ká fọrùn rọ́, àṣeláyé àtijọ́ ni kì í ṣòde òní mọ́. àìmọye lẹni tó ti tojú oorun lójú ikú, obìnrin ò lè rìn kó yan fanda nílẹ̀ yìí mọ́, àti rìnrìn àjò gan-an ó wá dìṣòro fún kó wá ń kọminú lórí ìrìn àjò rírìn, kó wá ń bẹ̀rù ìjínigbé ní pópó. ìbá àwọn tó lágídí díẹ̀ tọ́kàn wọ́n sì le lókù tó ń rìnrìn àjò láì fòyà, gbogbo èyí ló sì ti ṣàkóbá fọ́rọ̀ ajé wa. síbẹ̀ àwọn tó yẹ kó gbarata lórí ọ̀rọ̀ ọ̀hún wọ́n dákẹ́ kalẹ̀ bí olúndùn, wọn ò sọ̀rọ̀, gbogbo wọn tilẹ̀kùn ètè bí ẹni tilẹ̀kùn ọgbà ẹ̀wọ̀n, wọn káwọ́ gbéra bí ọ̀pẹ tí ná mú. mò ń fi àsìkò yìí kí àwọn orí adé péréte tó sọkàn akin tí wọ́n ń sọ̀rọ̀ lórí gbogbo rúkèrúdò tó ń wáyé nílẹ̀ Oòduà. ẹ ó máa mọ̀ ọ́n ṣe o, àwọn alálẹ̀ ò ní padà lẹ́yìn yín láéláé, ẹ ó dàgbà bí ará òwúrọ̀, ẹ ó gbó bí àgbà kan tó gbó títí tó fọmọ owó sóńdè kọrùn, ọmọ owó jẹ títí ó dàbí òkìní. ẹ ó pẹ́ lórí àpèrè àwọn baba yín o, ẹ̀sìn ọba ó jẹ kó pẹ́ láàfin o. ìwà akin ńlá nìwà tẹ́ ń wù yìí látàrí àìdákẹ́ yín lórí ogun tó ká ìran Yorùbá mọ́lẹ̀ yìí. akúkú mọ̀ yín, a sì ń ṣàkọsílẹ̀ ohun gbogbo tí ẹ̀ ń ṣe o. ìtàn ò ní gbàgbé yín láéláé. gbogbo ẹ̀yin orí adé wa gbogbo tẹ́ ẹ dákẹ́ tẹ́ ò sọ̀rọ̀ lásìkò yìí tí ìran Yorùbá fi ń dẹnà ẹ̀yin lọ lójú yín, àmọ́ ẹ̀yin náà o, ọba tó jẹ tí ìlú tú àtẹ̀yí tó jẹ tí ìlú tòrò, a ó mọ̀ fìtàn kan rántí àwọn náà o. ṣe bí ọba aládé là ń pè yín gan-an, kí ló dé tẹ́ ẹ jọba tẹ́ ò láṣẹ ọba lẹ́nu? ìwà ojú yín wọ̀nyí gan-an ó ń ti àwọn ọmọ yín lójú, wọ́n tilẹ̀ ní ẹ̀yin fúnra yín lókù tẹ́ ń tà wá sóko ẹrú, wọ́n lẹ ti jẹ dòdò lẹ́nu yín ò fi gba òdodo mọ́. èmi ò fẹ́ gbà bẹ́ẹ̀ o, ṣùgbọ́n àsìkò ní láti jígìrì sójúṣe yín gẹ́gẹ́ bí ọba o. àwọn mìíràn tó ní ẹ̀rù ló ń bà yín, wọ́n ní pé ẹ̀ ń bẹ̀rù pé àwọn olóṣèlú wọ̀nyí wọ́n lè yọ yín nípò bí ẹni yọ jìgá. ṣé ẹ ti gbàgbé ni k'Olódùmarè ní fi ní jọba? bí kì í bá ṣe pé ẹ̀yin gan ti kẹ̀yìn sí àwọn alálẹ̀, ẹ ti tàpá sílànà àwọn baba yín, ẹ ti jẹ èèwọ̀ tí kò yẹ kẹ́ ẹ jẹ. bí kì í bá ṣe bẹ́ẹ̀, ṣó yẹ kẹ́ ẹ máa bẹ̀rù lórí ipò àwọn baba yín ni? bí ẹ bá ṣe ohun tó tọ́, ṣé ẹnìkan lè gbìmọ̀ràn àti yọ yín nípò bí ẹni yọ jìgá?
kí àwọn alálẹ̀ má ti ṣerú ẹni bẹ́ẹ̀ bí ọṣẹ ti ṣojú. Ká ní ẹ̀yin gan ń ṣe tó tọ́ àtòun tó yẹ ni, ṣé kí irú ẹni bẹ́ẹ̀ ó tó gbé èrò inú rẹ̀ jáde gan kọ́ ló yẹ kí àwọn alálẹ̀ kí wọ́n ti ṣe bọ́ṣẹ́ ti ṣojú, kó ti bẹ̀rẹ̀ sí ní fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀, kí irú ẹni bẹ́ẹ̀ ó sùn kó má jí sáyé mọ́. Ṣùgbọ́n nígbà tó ṣe pé ẹ̀yin gan ti kẹ̀yìn sáwọn alálẹ̀ ọ̀hún, ọ̀nà dà tí gbogbo yín ò fi ní dojo nípò àwọn baba yín. Ẹ ò wá rí tàwa tẹ́ ẹ jọba lé lórí rò mọ́. Ìjà wo jù mí èmi jù ọ́ lókù tẹ́ ń bá kiri, odidi orun ń bẹ nílẹ̀ ẹ̀ ń tò gbé. Ìgbà wo lomi ò ní tẹ̀yìn wọ ìgbín ìran Yorùbá lẹ́nu báyìí? Mo ṣe fídíò kan láìpẹ́ yìí tí mo pè ní Yorùbá ronú, níbi tí mo ti sọ pé èpè mọ́ṣọ̀kan ló ń ja ìran Yorùbá. Mo ní èpè yìí ni ò jẹ́ kẹ́nu Yorùbá ó kò. Mo ní ọjọ́ tí ẹnu Yorùbá bá kò, òun la tó yọ nínú ewu. Mo sì tún sọ ọ̀nà àbáyọ tí a fi lè mórí bọ́ nínú ogun mọ́ṣọ̀kan tó ń fín wa lápè yìí. Ọ̀pọ̀ yín bàbá mi nínú ilé náà lẹ sọ pé èpè kọ́ ló ń jà ìran Yorùbá. Kò burú o, mo ti wí tèmi, ọrùn mi mọ̀. Ọ̀yẹ́ ni yóò kìlọ̀ fún onítòbí. Ohun tó kàn ń dùn mí jù ni pé bí àwọn àgbààgbà tó lè ràn wá lọ́wọ́ láti rí èpè náà tí wọ́n bá fi ṣe bẹ́ẹ̀ tí wọ́n lọ tán, tá ò gbé ìgbésẹ̀ kankan tó yẹ. Tó àìgbọ́ bíburú lẹ́nu abọ́ rẹ o. A jẹ́ pé ó ti gbérenu ṣòkòtò wèrè, àbákú òun laṣọ ewúrẹ́. Mo kí olóyè Sunday Májàsọ́lá Àdìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà kú akíní ṣíṣe o. Àwọn alálẹ̀ ilẹ̀ Oòduà ò ní padà lẹ́yìn yín bàbá. Ẹ ti gbìyànjú gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Oòduà. Ìjà tẹ́ ẹ jà yìí ogun ńlá lẹ kúkú ṣẹ́. Èèyàn tó lówó ò tẹ́rù. A jẹ́ pé ìwọ̀n tí ó fi tan náà alẹ́ rẹ̀ ló mú ni o. Àràǹdẹ̀kùn bí ó jọ̀yàn lójú, ẹni kólógìn ni ó dá tiẹ̀ káwòrán. Kí ẹ yọ ẹnìkan ṣoṣo kó sì fi orílẹ̀-èdè yìí lògbòlògbò láàrin ọjọ́ péréte tó bẹ́ẹ̀. Ẹ ò mọ̀ pé bí a bá rí irú ọmọ Adéyẹmọ mẹ́rin tó dìde ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan, kó wá oníṣẹ́ ibi ó ti tọwọ́ ọmọ wọn bọ́ sọ̀. Mo tilẹ̀ gbọ́ pé àwọn kan ń pe Sunday Ìgbòho lọ́mọ àta. Àṣé òótọ́ ni pé ẹni tó bá yánu ní kọ́kọ́ pe ara wọn lára oko. Yorùbá o, irú àwọn ènìyàn wọ̀nyí là ń pè ládití tí borin eégún jẹ́. Bí ọmọ Adéyẹmọ bá jẹ́ ọmọ ìta gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wí, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ inú ilé, ipa wo lẹ̀yin ti kó kí ìlú ó lè tòrò, ká lè rí mú mí, kógun ọmọ bá kó ìran Yorùbá. Àbájọ tí Yorùbá fi sọ pé bí a bá mú ẹyin sọ́wọ́ ọ̀tún, tá a mẹ́yìn sọ́wọ́ òsì, tá a wá dijú méjèèjì, tá a kọ́wọ́ méjèèjì sẹ́yìn, tá a fẹ̀yìn rìn látọ̀yọ́ títí lọ sílùú Ìṣẹ́yìn, ẹni tí ò níyin ni ò níyin ni o. Mo ti sọ pé ẹni tí ó bá fọ̀bàjẹ́ ayé mọ́, ojú Olúwa rẹ̀ yóò rí màbo o. Ohun tó dá èmi lójú ni pé Olódùmarè ló rán Àdìsá ọmọ Adéyẹmọ níṣẹ́ èèyàn kọ́. Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀, Ìgbòho Òòṣà ó parí iṣẹ́ tádàní wáyé rán wọn o. Ìgbòho Òòṣà, akọni tí lọ́sọmọdìgbàmọ́ lọ́wọ́ ọmọ ojo. Ewúrẹ́ àwọn ọ̀bàlújẹ́ wọ́n gbórúkọ Ìgbòho, ó sáré ó kọjá ìloro. Àgùntàn wọn gbórúkọ ọmọ Adéyẹmọ, ó jákùn léèkàn. Ìgbòho Òòṣà, májèlé olóró tí já fún ọmọ olórí kunkun. Àlùjànnú ẹ̀dá tí ń bẹ nínú ilé tó ń bara rẹ̀ náà lẹ́rù. Ajókòó tàgbàlagbà má ṣe pè rán níṣẹ́. Afẹ́fẹ́ lẹ́lẹ́ tí dààmú ìgúnnu. Àkúfọ̀ ọ̀pálábániyìn tó ṣòro fìjà lọ. Gbogbo ẹ̀yin ọmọ Oòduà lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé o. Àsìkò ti tó ká wá gbogbo ọ̀nà bí ìran Yorùbá yóò ṣe ní ìṣọ̀kan o. Àbí ẹ ò wo bí àwọn orí adé wa ti ń gbógun síra wọn ni. Àwọn ìjòyè wa gan ń búra wọn légbò ẹ̀yìn. Ìfẹ́ àti ìrẹ́pọ̀ ó wá dágbére fáwùjọ Yorùbá pátápátá. Ẹ̀yin aláwo ayé, ẹ̀yin agbẹnusọ Ọ̀rúnmìlà, ẹ̀yin ògbẹ́yìn kùlé mọ iye odù tó wù lójú ọpọ́n, ẹ̀yin olùṣọ́ àgùntàn tí Olódùmarè gbà fún, ẹ̀yin àfáà tẹ́ màsírí nínú Kùránì, ẹ bá wa gbóhùn àdúrà sókè lọ́tẹ̀ yìí kí Yorùbá kí wọn ó lè fìmọ̀ ṣọ̀kan ni o. Àbẹ́ ò rí pé nǹkan tó ń ṣe wá ò kéré rárá. Bí a ti ń jèkuru pé kó tán, òun làwọn gómìnà wa tún gbọ́wọ́ rẹ̀ sínú àwòpọ̀ ọ̀kọ́. Àwọn gómìnà wa gan ti fi hàn pé àwọn ò nífẹ̀ẹ́ àwa aráàlú rárá. Orin bámúbámú ni mo yó, òun lókù tí wọ́n ń kọ. Àmọ̀rí ìbáàkú lohun tó ń bẹ lódò ikùn wọn o. Bẹ́ẹ̀ torí eré sísá la fi kówó tá a rẹ sin. Torí kíkàn òun la fi ràgbò. Torí gbígbó la fi kówó tá a rajá. Torí kẹ́lẹ́ dépò la fi dìbò. Àti dádé kìnìún sẹ̀yìn Olódùmarè. Bẹ́ẹ̀ ká sì tó hègbín, ká tó tàgbín, ká tó wá fowó ìgbín fẹ́ yàwó kí yàwó tó lóyún kó tó bímọ, ká tó sọmọ tó bí ní onígbìndé. Ojú rí nǹkan o. Ká tó gọ̀pẹ́ gùgùrọ̀, ká tó fáwọ̀ fẹ́ yàwó kí yàwó ọ̀hún tó lóyún kó tó bímọ, ká tó sọmọ tó bí ní oyè lọ́wọ́. Ọwọ́ fẹ́rẹ̀ dókin ni o. Ohun tójú wa rí lásìkò tá ń dìbò fún yín ò kéré rárá.
ẹ wá dépò ọ̀ǹtán ẹ̀ ń kọjú oró sí wa, wọ́n ń jí wa gbé, wọ́n ń pa wá bí ẹni pẹran, síbẹ̀ ẹ ò bìkítà rárá. Sunday Adisa Adéyẹmọ Ìgbòho ṣàtúndìde, wọ́n hùwà akin gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Oòduà, ẹni kí baba Dami ò mórí wá kó mọ́rùn wá. Ìgbà náà lẹ tó rántí pé lágbófinró àti sójà níkàáwọ́, ẹ wá ń dún kòkò mọ́ wa torí pé a ní kí wọ́n mọ̀ yàn wá mẹ́bọ. Mo mọ̀ wípé torí pé ẹ̀yin ní àwọn ẹ̀ṣọ́ aláàbò tó ń sọ yín kiri, òun lẹ ṣe ń hùwà yìí tẹ́ ẹ̀ já ọ̀rọ̀ wa kúnra. Ẹ ò mọ̀ pé bí afẹ́fẹ́ bá ti ń fẹ́ tó ń gbé kẹtẹpẹ ògì kí oníyẹ̀fun kó mọ́ ṣàfẹ́ra ni o. Ọjọ́ ń bọ̀ tí mẹ̀kúnnù ò ní bẹ̀rù àti jù yín lóko ní pópó. Bí ìlú ò bá rójú, kò sọmọ tálíkà tí ó ròde ẹmu o. Wọ́n tilẹ̀ ní gómìnà kan tó ní àwọn ẹ̀yà kan ní àṣẹ láti máa gbé AK-47 kiri fún ààbò ara wọn. Kí ni gún sórí tọ́bọ̀ ò ṣe ná? Ṣe bí gígùn ti pa lórí, òun lọ̀bọ náà pa nídìí. Àparò kan ò sì kúkú ga ju ọ̀kan lọ, àfi èyí tó bá gorí ebè. Èyí tó bá sì gorí ebè nìyí, òun lọ́wọ́ ọlọ́dẹ máa ń tó. Bí wọ́n bá láṣẹ láti gbé AK-47 láti dáàbò bo ara wọn, a jẹ́ pé ó yẹ kí àwọn àgbẹ̀ náà ó láṣẹ láti máa gbé ìbọn kiri láti dáàbò bo oko wọn o. Ṣé gbogbo nǹkan wọ̀nyí ò tó bani nínú jẹ́ ni? A sì kúkú sí ayé wá, orílẹ̀-èdè la sì yà. Ojú gbà mí tì fún àwọn gómìnà ilẹ̀ káàrọ̀ oòjíbí, a fi wọ́n joyè àwòdì, wọn ò lè gbádìyẹ. Àkúkú joyè kò wá sanjú ẹnu mi ò kálù. Kí ló dé tẹ́ ẹ joyè àwòdì tẹ́ ò lè gbádìyẹ? Bóyá ẹ tilẹ̀ ti gbàgbé pé ojúṣe yín ni o láti dáàbò bo ìpínlẹ̀ tẹ́ ẹ jẹ gómìnà lé lórí. Wọ́n ń pa àwọn ènìyàn yín tọ̀sán tòru, ẹ sì káwọ́ gbéra bí ọ̀pẹ tíná mú. Ẹ ń pòyì lójú kan ràn ẹ̀ bí òkòtó, yóò bàyá ọmọ tá a bí lọ́jẹ̀ tí ò máa wo. Wọ́n ń pa wá, wọ́n tún ń bá wa lóbìnrin lò pọ̀ lórí ilẹ̀ bàbá wa, ẹ sì láò gbọdọ̀ sọ̀rọ̀. Ẹ gbàgbé pé gbogbo ara ajá kọ́ ló lè gbarú ẹ pé kégún wọlé kájá ó má gbó. Àti mèyí tó jọmọ ọkọ nínú yín o, bó tilẹ̀ jẹ́ pé ẹsẹ̀ kan níyìn ẹsẹ̀ kan lọ́hùn làwọn náà ń bá ká. Síbẹ̀síbẹ̀ hòròhòrò imú ìyàwó ó sàn ju yàrá òfìfo lọ o. Bá a bá ní kí sàpàná ó pa ẹni tó somi tó rú ọbẹ̀, ẹni tí ò wá ṣe nǹkan kan kọ́. Wàhálà tó bẹ́ sílẹ̀ lọ́balẹ́ndé nílùú Èkó láìpẹ́ yìí, tí àwọn ọmọ onímọ́tò yọ̀gù tí wọ́n ń yọ àdá, a ò rọ́lọ́pàá kankan kó jáde láti wá mú wọn o. Ṣùgbọ́n ní kété tẹ́ ẹ gbọ́ pé àwọn ọ̀dọ́ kan fẹ́ fi ẹ̀hónú hàn ní Lẹ́kí, lẹ ti kọ́lọ́pàá síta bí 20 bí ẹgbẹ̀rún, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní he àwọn ènìyàn wa lọ bí ẹni he ahun. Ẹ wá ń fi ìyà jẹ àwọn ọ̀dọ́ wa lórí ẹ̀tọ́ wọn. Àwọn ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí nìkan ní apá yín káàbí. Àwọn agbébọn wọ́n ti fọ́n káàrin wa bíi gúgúrú. Síbẹ̀ ẹ ò rí nǹkan kan ṣe fún wọn o. Ẹ ṣe ní ẹni a lè mú òun là ń lẹ̀dí máa bí agánran ti lẹ̀dí má gbàdo. Orí àdó olóró lẹ jókòó lébẹ̀ ò bá mọ̀ o. Bó bá fi lè dún gbàm ewu ńlá ni o. Àwọn agbófinró wa náà wá ń fẹ̀gẹ̀ kiri. Ẹ lágbára tó tó bẹ́ẹ̀ lẹ ò lọ sígbó Sambisa láti lọ kojú ikọ̀ agbénipa Boko Haram. Gbogbo ọ̀yà lókù tó wá ń pera wọn lódù báyìí, ṣe bí àmọ́ bí ẹ ti júbẹ̀ ehoro bẹ́ẹ̀ bá gbúrò àwọn ẹlẹ́gìrì. Àṣé a ní ọlọ́pàá tó tó bẹ́ẹ̀ lẹ̀ kó wọn dà sínú gbogbo igbó wa kí wọ́n lọ fọ igbó wa mọ́ lọ́wọ́ àwọn ajínigbé. Tó bá ti pẹ́ tí Túbọ̀sún ti ń sún, ọjọ́ tó bá sún kan ògiri nǹkan ó yan o. Rúkèrúdò ń wáyé káàkiri, ẹ ò wọ́nà àti tètè pẹ̀tù sí kó tó búrẹ́kẹ́. Iná tó ti ń jó díẹ̀díẹ̀ òun lẹ́yìn tó ń bu barafín sí. Ẹlẹ́ ò fẹ́ ogun, wọ́n sì ń lùlù ogun lẹ́yìn kùlé yín. Ẹ̀ ń jó àjò tàpá, ogun tí ò rí bí iyán tí ò rí bí ẹ̀kọ, ogun tí ò dàbí kásùn tóbìnrin ẹni. Gbogbo ẹ̀yà lórílẹ̀‐èdè yìí yóò sì kúkú ṣẹ̀ṣẹ̀ máa gbé pọ̀ tí wọ́n jọ ń kọ́mọ lùbọ́. Ṣé kò yẹ ká wá bi ara wa pé kí ló dé tí nǹkan yí bìrí tó dogun kọ́lọ́mọdọ́mù yẹ́ ẹ̀ gbé? Àìmọ̀ wàhù ẹ̀yin tẹ́ wà nípò àṣẹ tẹ́ ń so lórí wa ni o. Ẹ̀yin lẹ ní ẹ ò fẹ́ ọ̀rọ̀ kò bá kùn gbé. Síbẹ̀ ẹnu yín la ti ń gbọ́ ọ̀rọ̀ tó lè dogun dọdẹ. Ẹ wá ń tẹnu sí gbọ̀nsẹ̀ bí ẹyẹ àdán. Ẹ ń sọ pé ẹ̀yà kan ló ń dúnrun mọ́ ẹ̀yà míì. Ẹgẹ́sìn ní kẹ́sẹ́ ẹlẹ́sìn ń tàpá. Bàbá ta ni wọ́n lè gún nírin níkùn tí ò ní kanra. A ó máa wo bí tí ẹ bá ọ̀rọ̀ náà já sí. Àṣírí yín kúkú ti tú báyìí pé ẹ ò fẹ́ràn wa rárá. Ó jọ pé ẹni tó bá lóhùn ìjà tó kójú owó lọ́wọ́ nìkan lẹ̀ ń fún lọ́wọ́ tó yẹ. Bákẹ̀sán ò ga jùgò bó bá ti ní bàmúléwọ́ àbùṣebùṣe. Àbí ẹ ò rí pé àwọn gómìnà wa kan wà tí wọ́n ti gbé èṣù mì báyìí. Bí ó tilẹ̀ jẹ́ pé n ò fọwọ́ sí káfẹ̀hónú hàn ká máa ba dúkìá jẹ́. Ohun tí mò ń sọ ni pé bí ẹ̀yin bá ti ṣe ojúṣe yín lásìkò ni, ṣé yóò dogun gbódùn ró sọ ni? Ẹ wo ìfẹ̀hónúhàn tó wáyé lọ́dún tó kọjá ní Lẹ́kí. Ẹ̀yin náà lẹ kọ́kọ́ sọ̀kò sórùlé kẹ́ tó gbọ́ tẹnu onílé.
ẹ̀yin lẹ gbé ìgbésẹ̀ òdì tó fi dogun gbódò ń rọ́ṣọ. Mo rọ̀ ẹ̀yin agbófinró wa gbogbo pé kí ẹ ṣọ́ra o, ẹ máa fi ọmọlúwàbí kún iṣẹ́ yín. Ẹ rántí pé ẹ̀yin lẹ súnmọ́ àwa ará ìlú jù. Àwọn olóṣèlú wa wọ̀nyí wọ́n kàn ń fi yín rúgbó ni. Bó bá fi dá wáyé, àwọn tí kó taya tọmọ àtẹbí wọn ó dòkè òkun o. Ẹ̀yin nìkan ni yóò kú o. Ẹ rántí pé aya àti ọmọ yín wọ́n ń gbé láàrin wa o. Àbọ̀ ọ̀rọ̀ tó fọmọlúwàbí bó bá dénú rẹ̀ yóò dòdìdì. Nǹkan kan tiẹ̀ wà tó ń ṣe mí ní kàyéfì lórí ọ̀rọ̀ àwọn gómìnà wa wọ̀nyí. Olódùmarè ló mọ ibi tí àwọn gómìnà wọ̀nyí ti rí àwọn olùbádámọ̀ràn wọn gbogbo. Ọ̀wọ́n ènìyàn ni mo mọ̀ tí mú ní pé ajá ní àwé. Ọ̀wọ́n èrò ló mú taxi gbégoro. Ṣé bẹ́ẹ̀ wá ni àwọn olóyè lórí wọn tó nílẹ̀ wa ni? Ọ̀pọ̀ nínú ẹ̀yin gómìnà wa nílẹ̀ Oòduà, ẹ ti fi hàn wá pé ẹ ò nífẹ̀ẹ́ wa lọ́kàn rárá. Bámúbámú ni mo yó lórin tó kù tẹ́ ń kọ fún wa. Ohun tí ẹ̀ ń sọ fún wa ni pé a ti kò jẹ́bo lóòṣà lọ́wọ́, ó kù bàbá ẹni tí yóò bọ. Ẹ ti gbàgbé pé bàtà tí adìyẹ bọ̀ sẹ́sẹ̀ iná ni ó padà bọ o. Ìbàlẹ̀ ní rẹ́yìn egúngún, kùkùté ní rẹ́yìn olóko. Àwa la ó rẹ́yìn gbogbo jẹgúdújẹrá olóṣèlú nílẹ̀ yìí. Àbí torí ìbò 2023 lẹ́sẹ̀ ń tà wá sóko ẹrú. Ẹ̀mí tí ò ní dọ̀la tó ń dóṣù 12, ṣé ẹ ti gbàgbé ikú ni? Ikú tí ò bìkítà fún ẹ̀dá ẹnì kọ̀ọ̀kan. Ikú tí rún alágbára lé egun. Ikú tí pa babaláwo bí ẹni tí ò gbọ́fá. Ikú tí ó po oníṣègùn bí ẹni tí ò mégbò. Ikú tí pa pásítọ̀ pa wòlíì àtàláàfáà bí ẹni tí ò mọ Ọlọ́run ọba. Àbẹ́ ti gbàgbé olórí orílẹ̀-èdè kan níjọ́wọ́ níhìn pẹ̀lú gbogbo ẹ̀ṣọ́ aláàbò tó ní, ikú mọ̀ wọlé, ikú mú lọ. Ibo làwọn ẹ̀ṣọ́ aláàbò rẹ̀ ń wò nígbà tí kú dé? Àbí sójú àwọn ẹ̀ṣọ́ aláàbò rẹ̀ fọ́ ni? Kí ló fún yín ní àrídájú gan pé ẹ ó di 2023 ọ̀hún? Ẹ̀yin mẹ̀kúnnù ni mo rọ̀ kẹ́ ẹ má sùn lórí ọ̀rọ̀ àwọn ẹni ìgbé wọ̀nyí, kí Olódùmarè má bàa rò wípé bóyá ara ti dẹ̀ wá ni o. Àdúrà ò ràn wọ́n mọ́ èpè ló kù o. Àsìkò ti tó báyìí tí èmìmì ó bẹ̀rẹ̀ sí ní mì wọ́n, tí Olódùmarè yóò máa fi ikọ́ ẹ̀tọ́jọ́ bẹ gbogbo ẹni tó ń ni mẹ̀kúnnù lára nílẹ̀ yìí wò tìrantìran. Akúkú ti f'Olódùmarè bẹ̀ wọ́n, imú ni wọ́n ń yín. Wọ́n ń gúngi ọrùn s'Olódùmarè ọba tó ṣẹ̀dá wa. Bí ẹni fọmọ ó dórin tí, òun lòtítọ́ ọ̀rọ̀ tó jẹ́ létí wọn. Ẹni tó bá ń sòótọ́ fún wọn, òun lọ̀tá wọn. Ẹni tó bá ń purọ́ tàn wọ́n, òun ni wọ́n mú ní mọ̀lẹ́ ọ̀rẹ́. Bẹ́ẹ̀ ìlú tí etí rẹ̀ bá ti kọ òtítọ́ ọ̀rọ̀, ìlọsíwájú ó jìnnà sírú wọn o. Ominú òwa tó kọni lórí àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí. Ìlú tí onírọ́ ti ń tukọ̀, ìlú tásíwájú ti ń ṣèké, orílẹ̀ tásíwájú ń jẹ̀jẹ̀ lásán tí wọn ò mú ṣẹ. Kí ni ọjọ́ ọ̀la irú ìlú bẹ́ẹ̀? Kí ni ìrètí àwọn màjèsín tó ń bọ̀ lẹ́yìn wa? Ẹ ti ẹ̀ gbọ́ náà, ṣé kò sákọni nílẹ̀ yìí mọ́ ni? Níbo ni àwọn akọni ilẹ̀ yìí fojú pamọ́ sí? Àbí wọ́n ti kọ̀ wá sílẹ̀ náà nu? Àbí wọn ò sì lè kọ̀yà fún mẹ̀kúnnù mọ́? Bóyá wọ́n sì ti gbowó ẹ̀yìn ni a ò kúkú mọ̀. Mọ́rèmí sáà ti ṣe tirẹ̀ kó tó lọ. Gani Fáwẹ̀hìnmí ó ṣe kísà kó tó wọ káàlẹ̀ sùn. Ta ni ó gbàgbé akitiyan Awólọ́wọ̀ nílẹ̀ yìí? Bọ́lá Ìgè ṣe gudugudu méje àti yàyà mẹ́fà. Ṣé àwọn akọni tó kù nílẹ̀ yìí ti wá dojo ni? Àbí wọ́n ti kọ̀ wá sílẹ̀ pátápátá? Ọ̀pọ̀ tó tún yẹ kó kọ̀yà fún mẹ̀kúnnù nílẹ̀ yìí ló ti dẹni àgbégbìn. Ọ̀dá wa dági oko kò lè sóje mọ́. Ebi pàjànàkú wa ó dẹni tájá ń fà nírù. Okùn máparò ó wá dẹgbẹ́ ẹyẹkẹyẹ. Òjò pàlàpà ó dun àmúgùnfẹ́ wúrẹ́. Eré bẹ́dùn wa nílẹ̀ ó dọ̀lẹ́ po. Ṣùgbọ́n sáà ẹ wá gbọ́ o. Gbogbo ẹni tó ń pàlú yìí lẹ́kún, ọwọ́ yín ò ní pẹ́ wàkọ̀ tọmọtọmọ. Bẹ́ẹ̀ bá nígbà képè nílé yóò bẹ̀rẹ̀ sí ní kojú ìjà sí yín ni o. Bó kò ní kọ̀ látẹ́ ó wọlé sùn, àṣírí yín ò ní bò tọmọtọmọ. Ewé ọ̀rọ̀ kó máa rọ́bi lé gbogbo yín lórí. Obì kó máa bì yín sí kòtò. Ata ló ní kẹ́ ẹ máa tara kó sínú kósí. Ẹ̀pà ló ní kẹ́ ẹ paradà sí sàárè. Ẹ̀yin ti jáwé ọlọ́yin ayé. Dandan ní kẹ́ ẹ fojú kewé ọlọ́yin ọ̀run o. Àìlòsọ yìí mà fi mí ṣe nǹkan o. Ọ̀ràn ńláńlá ní bági apá. Ọ̀ràn jọ̀wọ̀rọ̀ kì í tán lọ́rùn gẹ̀dẹ̀. Ọ̀ràn jáganjàgan kì í tán lọ́rùn ìbẹ́pẹ. Gbogbo ẹni tó ń pàlú yìí lẹ́kún, ọ̀ràn yóò máa ṣe fàájì nínú ilé yín ni o. Ojoojúmọ́ ni màlúù ń rógun alápàtà. Ojoojúmọ́ ni pápá alápàtà ń gbọgbẹ́. Ọ̀rọ̀ bí apó, bí ọfà, bí ìbọn kó máa bá gbogbo ẹni tó ń pàlú yìí lẹ́kún sẹ̀. Ewé ẹ̀wọ̀n ló ní kí gbogbo wọn máa rógun ẹ̀wọ̀n. Ojoojúmọ́ ni wọ́n ń pẹ́ lálákàrà lórí. Ojoojúmọ́ ni màlúù fi gbé bọnu lágbo wọn. Igbe oró ò ní tán nílé gbogbo ẹni tó ń pa mẹ̀kúnnù lẹ́kún nílẹ̀ yìí láíláí. Yorùbá mà káre pẹ̀lú àkíyèsí o. Wọ́n ní ọwọ́ alúgúdúgúdú kì í torí, ẹsẹ̀ alùyáàlù kì í tólẹ̀, èjìká oníbàtà kì í nísinmi. Gbogbo ẹni tó ń pàlú yìí lẹ́kún ẹ̀ ò ní nísinmi. Ajere ò bómi ṣòwò kó jèrè rí. Bó bá dáa fún yín ní òní, àtúbọ̀tán yín ò ní dáa o. Bí àkàrà ti wù kó dò tó, kì í gbayì nírọ̀lẹ́ ọjọ́ iléyá. Gbogbo ẹni tó ń pa mẹ̀kúnnù lẹ́kún nílẹ̀ yìí, ẹ ó do níyẹ̀yẹ́ nígbẹ̀yìn ayé yín ni o. Ọ̀pẹ tó bá ti sọ̀rọ̀ ẹ̀gà, irú wọn ìrásọ dàbora o.
gbogbo ẹni tó ń gbàbọ̀dẹ̀ fún ìran Yorùbá ẹ ò ní lábọ̀. Iwájú ewúrẹ́ ni wọ́n fi fọmọ rẹ̀ gúnṣẹ̀, iwájú àgùntàn ni wọ́n fi fọmọ rẹ̀ jóògùn. Àní lójú àwọn ẹni bí wọ̀nyí kí gbogbo ohun tí wọ́n ní kó polúkúrúmuṣu o, kí wọ́n nàgà kọ́wọ́ wọn má tókè, bí wọ́n bá fẹ́ fi gọ̀gọ̀ fà á kí wọ́n jálulẹ̀ kí wọ́n dèrò nú pósí. Gbogbo ohun tí wọ́n ti fìrú kójọ kó parí lójú ayé wọn. Ó dùn mí pé wọ́n ti ní kí n má ṣépè, ṣùgbọ́n èyí tí mo wí yìí àròórọ̀ mọ́ o, torí bí eyín iwájú bá gé ẹran ti tẹ̀yìn a sì gbá. Ẹ̀yin tó láyé ẹ gbóhùn mi ṣàṣẹ o. Tó Olódùmarè, mo tún jẹ́ sẹ́tẹ̀ ìran mi fún ti sáà yìí ná, ṣùgbọ́n kí n tó máa lọ, mo ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ́ni Abísóyè Oyèwùmí fún ìwúrí tí wọ́n ń ṣe fún mi pé kí àwọn iṣẹ́ ìwádìí mi ọlọ́kan òjọ̀kan kó lè máa tẹ̀síwájú. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o. Gbẹ̀dẹ̀ ní dẹkókò lágbàlá, ìran ẹrọ̀fọ̀ kì í rógun ìgbóná. Lágbára Olódùmarè ẹ ò ní mọ̀ nira o. Owó kì í wọ́n nílé ajé, iyọ̀ kì í wọ́n nílé olókun, ọ̀dá ẹ̀tọ́ kì í dá ahọ́n, ọ̀dá adùn kì í dá oyin, ọ̀dá omi kì í dá ẹja inú òkun àti ọ̀sà, ọ̀dá owó ò ní dá yín láéláé, iyọ̀ kì í tẹ́ láwùjọ ọbẹ̀, ẹ ò ní tẹ́ o, ọtí kì í tí, ẹ ò ní tí. Ẹ̀yin ti jáwé àánú, gbogbo ibi tẹ́ ẹ bá dé látòní lọ ẹ ó mọ bójú rere ènìyàn àti tolódùmarè pàdé ni o. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o. Abíọ́dún ni mò ń jẹ́ o, bàbá mi ló ń jọ́ Láwuyè. Mò ń lọ lónìí nu o, n ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò dé bú, n ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò délẹ̀ odò. Bí ewúrẹ́ bá jẹ lọ á padà sílé. Orí kì í fáhun o, ẹ̀dọ̀ kì í dùn gbín, a kì í kó dídí mọ̀dẹ̀ kú ìrọ́jú. Ẹ ò ní gbọ́bi sí mi o, èmi náà ò ní gbọ́bi sí yín. Ó dìgbà kan náà.